kálukú ló ní ohun tó ń là kọjá, kálukú ló sì ní ohun tó ń daṣọ bò. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Bímpé Akíntúndé táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Wasila Coded ti sọ ìrírí rẹ̀ nínú ìgbéyàwó rẹ̀ èyí tó dàrú láìpẹ́ yìí. Òun ló mú kó gba àwọn obìnrin nímọ̀ràn pé kí wọ́n má jìn sí ọ̀fìn tóun jìn sí o. Nínú ìfèròrò tí Bímpé ṣe láìpẹ́ yìí ló ti gba àwọn obìnrin nímọ̀ràn pé kí wọ́n má ṣe fẹ́ ọkùnrin tó ń kọ́jú wípé òun fẹ́ fẹ́ wọn láì ṣe pé wọ́n jọ dọ́rẹ̀ẹ́ láti mọ ìwà ara wọn fún bí oṣù 6. Ó wá ní ká ní òun ṣe eléyìí ni òun ò ní kó sí wàhálà tóun kó sí nígbà tóun ṣègbéyàwó òun. Ó wá tẹ̀síwájú náà rẹ̀ wípé kò sóhun tó burú o tóbìnrin bá jẹ́ ìyàwó kejì tàbí ìyàwó kẹta lọ́ọ̀dẹ ọkọ ẹ̀, ṣùgbọ́n kí wọ́n má ṣe fẹ́ ẹni tó jẹ́ pé ìyàwó kínní ìyàwó kejì ẹ̀ ti lọ, èyí tó ṣàfihàn wípé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ò wà responsible. Ó wá gba obìnrin nímọ̀ràn wípé kí wọ́n má ṣe fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn rárá o, nítorí pé aṣọ tá a fi na ìyálé ó ń bẹ lájà fún ìyàwó. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé káwọn obìnrin kọ́ ọmọ wọn ọkùnrin bí wọ́n ṣe ń ṣèkẹ́ obìnrin, bí wọ́n ṣe ń tọ́jú obìnrin, bí wọ́n ṣe ń gẹ́ obìnrin, pàápàá jùlọ tóbìnrin bá wà nínú oyún. Ó ní ojú òun rí tó, ojú òun rí màbo nígbà tóun wà nínú oyún ọmọ kejì òun. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí ni Bímpé Akíntúndé Wasila Coded fi gba àwọn obìnrin níyànjú kí wọ́n má bàa jìn sọ́fìn ìgbéyàwó tó jìn sí. Kí lẹ̀yin rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, ẹ share fídíò wa, ẹ subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́, a mọ̀ lóore.